ọba àlejò ọlábìnrin lè fún wa yí pé yamhu Allahu ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab. Ọlọ́run ní òun Ọlọ́run máa pa nǹkan tó wù rẹ pé èmi ni mo kọ́ kó lórí ikú lẹ́ni yìí ọ̀yà. Ọlọ́run ní mo ní kápá kí n parẹ́ tó dà kò sórí ikú mọ́ yóò lò lórí rẹ̀. Wa yuthbitu. Ọlọ́run ní nǹkan bí ìṣù wáyé fi ilẹ̀ bí mo ṣe kọ́ tí ì ní yí dà. Ọlọ́run lé mi Ọlọ́run ní mo ní kápá ẹ̀. Kí wọ́n lè yàn lè sọ fọ́lọ́run tí ó fi sọ olórí ikú lórí rẹ̀ àdúrà ni. Àsìkò wo là á máa sọ tọ́lọ́run kí máa ṣe bẹ́ẹ̀. Àsìkò látòlù pẹ́ẹ́lú náà ló dáa jù téèyàn ti lè sọ bóyá ní iye ọmọ náà ní báwa sọ́dọ̀ ọmọ àlùjọ náà tí bá ti tó bá ti pọ́ ọmọ náà ní tẹ́lẹ̀ bá wa parẹ́ torí kó láǹfààní kó parẹ́ kó ìsọdọ̀ ọmọ náà àsìkò yẹn ní bàbá àti yín kú tẹ̀yìn láǹfààní kẹ́ ẹ sọ bẹ́ẹ̀. Nígbà tí bàbá yìí tó wá bẹ́ẹ̀ kú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká wá Lailatul Qadri sí àwọn òru tí ò ṣeé pín àìbẹ́ẹ̀kọ́ òru tí ò ṣeé ṣe kí ni o tí ò ṣe pín ló ní àwa sí káwa sí 21 káwa 23 25 27 29 ìbàdàn àbí ní àwa sí nìyẹn. Ànábì wa dárúkọ òru méjì fún wa pé ìmọ̀ sábà jẹ́ kanú méjèèjì ìyẹn 27 29. Ànábì wa ní sẹ́yìn 27 yẹn ó tún jọ ju 29 lọ ìgbà tí bàbá ti yóò tún wá kú òru tánàbì sọ kó jọ jù tọ́ka balẹ̀ ìṣòkòrò jẹ́ lọ́sọ̀rọ̀ ìfọ́nì ní òru 27 ní bàbá àti tó wá jáde láyé. Ẹwà dúró àánú tọ́lọ̀ ń ṣe fún yín. Ṣé ẹni bọ́lọ̀ ti ṣàánú yín gan? Nínú àánú tọ́lọ̀ tó wá ṣe fún yín, òun ni pé nínú ibi tó dáa jù ká ti máa kírun sókù la nígbà tó kù bá jáde láyé nínú ibi tó dáa jù nínú mọ́sálásí. Torí wípé ní gbogbo ilẹ̀ ayé ní gbogbo ilẹ̀ tí ń bẹ láyé Ọlọ́run ò pé bìkan ní ààyè rẹ̀ kò pé bìkan nílé rẹ̀ ju mọ́sálásí lọ. Kálukú ló nílé tiẹ̀ ilé táwọn olùkọ́ ní sẹ́ àmọ́ pé ilé Amirul Wa'izin á ní ilé ọ̀kọ́rọ́ àìbẹ̀ẹ̀kọ́ ilé ìmáàmù ní mọ́sífà ilé ayélujára àìbẹ̀ẹ̀kọ́. Sẹ́wọ̀n pé a máa fi ilé kálukú tì sọ́dọ̀ ẹni tó ní àbí sọ́dọ̀ ọ̀ràn tó ní làwọn fi ilé kálukú tì sí. Ilé téyìn ò lè fi tì sọ́dọ̀ ẹnì kankan ju Ọlọ́run lọ ní mọ́sálásí. Mo rò pé tí ó báyìí ní ìsìn mọ́sálásí nìkan lálẹ́ ti fi tì sọ́dọ̀ Ọlọ́run gbogbo ilé tó kù lálẹ́ fi tì síbòmíì àti mọ́sálásí. A pè mọ́sálásí ní Baytullah ilé Ọlọ́run. A pè mọ́sálásí ní masjid ibi tá a ti forí kanlẹ̀ Ọlọ́run. Ẹ wá wọ Ọlọ́run náà Ọlọ́run ní wa annal masajida lillah fala tad'u ma'a Allahi ahada. Ọlọ́run ti ṣe ní gbogbo àwọn mọ́sálásí tẹ̀ ń wò yẹn èmi Ọlọ́run ni mo ní Ọlọ́run fi tì sọ́dọ̀ ààrẹ ilé kálukú Ọlọ́run fi tì sọ́dọ̀ ààrẹ mọ́sálásí Ọlọ́run ní mọ́sálásí ẹ̀ ń wò yẹn èmi ni mo ní ìwọ ni wọ́n mọ̀ kó wá ara rẹ kọ́ nígbà tó kọ́ tó ti di tọ́lọ̀ Ọlọ́run sọ pé òun lòún ní mo rò pé ṣé báyìí ní ìsìn ẹ wá wọlọ́ Ọlọ́run ní inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin. Ẹ wọlọ́ ọba àlejò ọlọ́ni ilé àkọ́kọ́ tóun kọ́kọ́ kọ́ ẹ wọlọ́ àtọ́nà náà kọ́lé. Awwala baytin. Ọlọ́run ṣe kí ni o? Ó kọ́ ilé. Ọlọ́run ní ilé tó wọn bá lékè ọlá kọ́ sórílẹ̀ lallati bi Bakkata mubarakan. Òun ni Kàábà ti ń bẹ ní Saudi Arabia tá a máa lọ Mọ́kà. Ọlọ́run sọ pé ilé tó ń kọ́ nìyẹn. Ilé yẹn wá ní kí ni ilé yẹn? Hudan lil alamina. Ilé tí ń tọ́ kálukú sọ́nà nìyẹn ilé tá a máa dojú kọ ilé tí dàáyà wà nìyẹn mọ́sálásí náà nù. Àdìkí làwọn máa ṣe bẹ́ẹ̀. Àmọ́ kírun. À ń kírun bẹ́ẹ̀ ni à ń tàwa fún bẹ́ẹ̀ à ń ṣèbádà bẹ́ẹ̀ mọ́sálásí ni wọ́n túbọ̀ sí pé ilé tọ́ba àlejò ọlá náà kọ́ fún rẹ̀ mọ́sálásí. Náà ló fi jẹ́ kó ṣe pé ibi tó dáa jù tá a ti lè kírun sókun ńlá inú mọ́sálásí ni ìgbà tó náà wọ́n tó wá kẹ́ bàbá yín inú mọ́sálásí àti kírun sí wọn la. Ẹ tún wo rè mí
nínú oore mẹ́rin ìrí tọ́lọ̀ tó wá ṣe fún bàbá yín ni wípé nígbà tá a kírun sí bàbá yín la àwọn mọ̀mọ̀tẹ̀kì fúùnù ni wọ́n kírun sí wọn la àwọn tí wọ́n wá ṣe ẹ̀ǹtìkà àwọn tí wọ́n wà ní ẹ̀ǹtìkà tó ṣe wípé wọ́n ti ṣe táwọ́bà wọn ò lọ ibì kankan mọ́ wọ́n ti kó nu mọ́sálásí bọ́lọ̀ wọ́n ń ṣèbádà wọ́n bára gbọ́dọ̀ bọ́lọ̀ wọ́n ń tìláwà Kùránì wọ́n ń yan náfìlà wọ́n ọ̀rọ̀ pọ̀ mọ́ nǹkan kan tó jáyé wáàsí ni wọ́n ń gbọ́ gbogbo ìgbà àwọn ni wọ́n kírun sí bàbá yín la nínú àdìsí kan ànábìrì bàbá rí iná 40 tí ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kò mú kan mi mọ́ lọ́hùn àwọn 40 yẹn wá kírun sókù kan la ànábìrì yẹn jẹ́ ìlú ọmọ àlùjọ náà lẹ́nu yẹn ẹ wá wò àwọn mọ̀tẹ̀kì fún tí wọ́n wá kírun sí bàbá tí la wọlé 100 wọ́n lé lọ́gọ́rùn àwọn ni wọ́n wá tò tí wọ́n kírun sí bàbá tí la nínú tó dá mi lọ́dọ̀ náà ni pé àwọn tí wọ́n wà ní ìsìnkà fún ìṣẹ̀lẹ̀ bọ̀ kò sẹ́ni kankan nínú wọn tó jẹ́ ẹlẹ́bọ gbogbo wọn ni wọ́n jìnnà sẹ́bọ yányá àwọn ni wọ́n wá kírun sí bàbá yín la ẹ wá dún orí tọ́lọ̀ sí bàbá yín orí yẹn tó rí adé òtó rí ẹ̀yin ọmọ òfin sọ pé alhamdulillah ẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan sí kó orí yẹn wá lè bá dún orí délẹ̀ ẹni ṣẹ̀dẹ̀ ẹ̀sìn lábẹ́ bẹ́ẹ̀ ó kí bàbá wa ó yẹ kí n kí wọn níbẹ̀rẹ̀ bàbá Al-Mudir Sharafuddin Al-Ifawi àwọn àgbà markazi nù àwọn al-mutaqaddimun àwọn àfa wa torí markazi làwọn ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn sì láṣáájú wa ọlọ́kọ̀ọ́mọṣẹ́ ìjárí ẹgbẹ́ akẹ́yìn àdàbí tẹ́lifíńtì wa akẹ́yìn náà orí pé ìmọ̀ ń wọ̀ gbọ́dọ̀ fìsíbì kan ṣùgbọ́n kan lọ markazi ni mí àdàbí náà ni mí sùmọ̀rá náà ni mí èwo tó lè dí ìlú màdí náà ni mí nítorí gbogbo NPC sí ńlá ẹnìkan ní sọ àtòǹbídí àwọn àwọn oníbẹ̀rẹ̀ àtàwọn tẹ́lẹ̀ bá lè mọ́ mọ́ bídí àwọn wọ́n yàn bá ń ṣe jára bí ìmúná lè mọ́ mọ́ rẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. náà ṣáà wà papọ̀ ẹ̀yin ọmọ olóògùn ọlọ́wọ́n ọba ń kẹ́ bàbá yìí ẹ ṣàmì dáadáa ntọ́kù tẹ́ ẹ máa ṣe fún ọ ní o ntọ́kù tẹ́ ẹ máa ṣe fún ọ òun ni ntọ́lọ̀ sọ fún ọ ní Al-Qur'an ọlọ́run ní Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu Rabbana innaka ra'ufur rahim. Ojúṣe ní àkọ́kọ́ nìyẹn. Alákọ̀ọ́kọ́ òun ni kẹ́ ẹ máa tọrọ kẹ́ ẹ máa bẹ Ọlọ́run pé k'Ọlọ́run ṣàánú bàbá yín kó ṣe àforíjì fún wọn. Torí pé bó ṣe lè wò kéèyàn ṣe dáadáa tó ó bùkátà sí ìrànlọ́wọ́ àwa tá à ń bẹ láyé. Ìmọ̀ àtọ́lọ́ ń tẹ́sọ ó ní ká máa sọ pé k'Ọlọ́run foríjì wọn. Ighfir lana wa li ikhwanina. Kó sì foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ní ímánì tí wọ́n ti gba wájú wa lọ. Walladhina sabaquna bil iman. Àwọn tí wọ́n ti ṣáájú wa lọ́nà wọn ni bàbá wa tí wọ́n lọ yìí bàbá àti yín tọ́ lọ. Bí gbogbo ayé ọ̀bá rántí alladhina sabaquna bil iman ẹ̀yin ọ̀gbọ́dọ̀ máa rántí bàbá àti. Lóògùn àwa ìbádìde ní ìsìn tá a lọ ilé tá a wá ń ṣàdúrà lọ ṣàdúrà bọ̀ tá a rántí Abdul Aziz Àmọ́ àríkéwúyọ̀ alápà táwa tá a jókòó yí ọ̀bá rántí ẹ̀yin ọ̀gbọ́dọ̀ gbàgbé bàbá àti ẹ̀yin ọ̀gbọ́dọ̀ gbàgbé wọn mọ̀ ṣètò mọ̀ sọ pé rábì irhamuhuma kama rabbayani saghira. Mọ̀ ṣàdúrà pọ̀ mọ́ sẹ́ni gbogbo àdúrà táwa ṣe ọlọ́run ló máa níyàn kálukú tá a fi ṣe o ẹ̀yin lè kálá níyàn yín lè bí ọ̀dùn sí bàbá yín ó lè jẹ́ torí owó làwọn fi wá àyè bẹ́ẹ̀ kọ́ ó lè jẹ́ torí owó làwọn fi wá ẹ̀yin ò gbọ́dọ̀ torí owó jókòó kalẹ̀ nítorí bàbá ti torí gbogbo táwọn apá yìí ní sìn ákàbá ni ápì ó lè jẹ́ torí táàpì ilẹ̀ lómi fi wá mọ́
mo rò pé ti yé wọ́n lè jẹ́ ìtẹ́lẹ̀ omi ọjà ilé wa ní àwọn ọjà náà tó jókòó ìfẹ́ bá a ṣe jókòó ìfẹ́ ó ti rún ẹlòmíì nínú bẹ́ẹ̀ ní abẹ́ ìdẹ́tẹ́lẹ́dẹ́ ní wọ́n fún wa ní sùn àmàlà méjì wọ́n bá wa gbogbo ìgbìlẹ̀ lórí kájẹ ká máa lọ. mo rò pé ti yé nìyí. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. mo rò pé ti yé báyìí nìsín ọ̀tọ̀ọ̀tọ̀ la ní àkálùkù ẹ̀ sì lè máa níyàn ẹ̀yin lè padà níyàn ti yín mọ́ nínú wa. ẹni tá níyàn rí bíi ti nínú wa ọlọ́run nìkan lọ́mọ. mo rò pé tí ẹni ìsìn ló fi dá sí pé tí gbogbo èèyàn bá gbàgbé tí ọ̀ràn ti bàbá yín mọ́ lẹ́yìn ìdòkúnlẹ̀ òní ẹ̀yin ò gbọ́dọ̀ gbàgbé. gbogbo ìgbà lẹ́mọ̀ ṣàtòrí pé bàbá yẹn kò ká àtàṣájú ayé tó ń ti gbogbo àwọn àánú tá a kà kalẹ̀ yìí bọ́lọ̀ ń bá lóun ọ̀gbà ń kọ́. ẹ wo ṣe hajj bó ṣe le tó gbogbo ẹ̀yin tẹ̀sí hajj níbí ìlú ìsìn ẹ ṣàmọ̀ bọ́lọ̀ ń fi kárí àwa náà. mo rò bó ti yé ẹ mọ̀ bí ṣe hajj bó ṣe kí ni o bó ṣe le tó ẹ bó ṣe le tó yẹn náà bá a parí ẹ mọ̀ tá a máa fi parí ni tọ́ba lọ ṣe ẹ̀yìn tọ̀wá fúnìwàdà tó ń lọ lé pẹ́tò mo yanjú iṣẹ́ ìmọ̀ fẹ́ máa lọ lé o ó sọ àwọn sọ pé Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Ọlọ́run gbà tó yẹ kéèyàn tó máa bẹ̀ pé kó gbà á láti wàhálà yẹn ṣùgbọ́n bí wàhálà yẹn náà ṣe tó yẹ tó bá lóun ọ̀gbà kò sí dá ṣe ló fà tó fi já sí wípé ẹ mọ̀ bẹ Ọlọ́run fún kẹ́ fáànù fáforíjì bọ́ba ìgbésà nìkan náà wọ́n ṣàánú bàbá yìí kó ṣe bọ́ ẹ máa sọ bẹ́ẹ̀ gbogbo gbà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà roko pé kẹ́ ẹ má rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ fún ẹni ẹ bá lọ. Alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ń dá mójútó dáadáa òun ní kẹ́ ẹ máa ṣe sàárà fún ẹ máa ṣe sàárà fún bàbá yín o kò sì sí téèyàn fi ṣe sàárà ń tá a fún ẹni tí ò ní lásìkò tó kù káàtà sí là ń pè sàárà. Sàárà máa jó oúnjẹ téèyàn fún yàn lóúnjẹ ńjọ́ míì ẹni yìí ebi ń pa á dé fún lóúnjẹ. Mo rò bó ti yé oníjẹ́ bẹ́ẹ̀ sàárà lè jẹ́ aṣọ sàárà lè jẹ́ ilé sàárà lè jẹ́ mọ́tò sàárà lè jẹ́ owó sàárà lè jẹ́ irinṣẹ́ sàárà lè jẹ́ kí n sanwó oṣù fún ẹni tí ò ní sàárà lè jẹ́ kí n kó Kùránì lọ ibi tí wọ́n ti máa kà á sàárà lè jẹ́ kí n rọra tí àfún wọn lé kí ó bá wọn ọmọ tí ò ní sàárà lè jẹ́ ká wo àbá kan ṣoṣooṣùn pé àbá yìí ó ń ṣègbìyànjú lórí ẹ̀sìn ṣùgbọ́n tó ààrẹ nìkan kan bùn ní sálárì ní tí jókòó sí ó dáa àbá yìí lórúkọ bàbá wa á mọ̀ fún wa ní 50,000 lóṣooṣù wọ́n á máa ṣe bẹ́ẹ̀ sàárà lè jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà gbogbo tí a bá ti fún ẹni tí ò ní lásìkò tó kù káàtà sí là ń pè sàárà. mo rò pé tí ẹni sìn kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo ògbà lórúkọ bàbá yín kò sì gbọ́dọ̀ dúrójọ́ kan kò gbọ́dọ̀ dúrójọ́ kan pé mo ti ṣe sàárà o ti wá tó bá ìké tó kákọ́ mọ́sálásí kalẹ̀ lórúkọ òbí ẹni sàárà ni o ọlọ́jọ́ kára yóò ráyè wọ̀n tí wọ́n yọ ní mọ́sálásí láyọ̀ ọ̀rẹ́ yìí ẹ̀yìn òrò ọkọ̀ mọ́sálásí ẹ̀ ti mọ̀ mẹ́kùn àwọn ilé ìṣe sàárà kalẹ̀ nù péyàn tí ì ṣe nù kákọ́ mọ́sálásí lórúkọ òbí ẹni kákọ́ sùkúù lórúkọ òbí ẹni skul yẹn wá ní tí wọ́n bá sọ pé $1 million ní owó skul nìkan tí wọ́n bá sọ pé nítorí pé orúkọ bàbá mi mo fi gbé kalẹ̀ orúkọ màmá mi mo fi gbé kalẹ̀ irú ẹ̀kọ́ tí wọ́n máa rí ní ẹ̀kọ́ tí wọ́n ti ń san $1 million ẹ jẹ́ ká máa bọ̀ lọ́dọ̀ mi ká máa san 500,000. gbogbo ìtẹ́ ẹrẹ́ kúrò lórí ẹ̀yẹn a máa jẹ́ sọ́dá kan járíà fẹ́ni yẹn. gbogbo yẹn gbọ́dọ̀ àwọn ọmọ bàbá wa jáde ní ẹ̀kọ́ yẹn máa ń lo ẹ̀kọ́ yẹn láéláé ní ládọ́ọ̀dọ̀ máa bẹ́ẹ̀ ni tí ẹ wà wáyé níìsì Markaz Abíọ́lá lèmi lọ lábẹ́òkúta Abíọ́lá tó níléèwé ó kọ́ ilé kéwù yẹn lórúkọ ọ̀yá rẹ̀ ìyá tó bí Abíọ́lá là ń pè ní Sùlíà ìyá rẹ̀ mú ó wá kọ́ ilé kéwù yẹn kó máa jẹ́ sọ́dákọ̀ járíà fún màmá tó bí fún màmá rẹ̀ tó bí ẹ wá wo iye ọmọ kéwù tó ti jáde ní Sùlíà Abíọ́lá ní àwọn ẹni níwáyé wọn kò gbọmọ sọ ẹ wá wo ní ìsìn gbogbo mímọ̀ tí wà ìta àbá wa ń lò láyé ìyá tí wọ́n kọ́ mọ́sálásí lórúkọ rẹ̀ ní pàṣẹntéèjì tọ́lọ́kọ́ lọ fún un sáré. mo rò pé tí ẹ bá yẹn nísìn bẹ́ẹ̀ ni irú ń dáhùn wí ní
ká máa lọ ẹ̀yin náà wá wo orú sàárà tẹ́ ṣe tá a jẹ́ sọ́dá kọjá àríyá fún bàbá yìí ẹ ronú sí mọ́sálásí lẹ́ẹ̀kọ́ ni ilé ìwé lẹ́ẹ̀kọ́ ni ó dà tí ìlágbára èyí tá a lè gbẹ́ kànga níbo ni wọ́n ti ní ìdí kànga mọ́sálásí wo ni wọ́n ti ní ìdí ẹ̀ àdúgbò wo ni wọ́n ti bùkátà sí ó dà sáà lè gbẹ́ bọ́ọ̀hù mọ́sálásí wo ni wọ́n ti ní ìdí ẹ̀ àdúgbò wo ni wọ́n ti bùkátà sí ká gbẹ́ bọ́ọ̀hù fún wọn. mo rò pé tí ẹni ìsìn ká ṣe àwọn nǹkan tó nítumọ̀ tí ó máa jẹ́ ìrántí táyà máa jẹ́ àǹfààní fún bàbá wa Abdul Aziz Amao Arikewu Alapa wá sí ti yín lò tí ó ti délẹ̀ báwọn ẹ wá jẹ́ nǹkan ojú sáwọn ọjà mọ́ tọ́píìkì tí wọ́n fún mi gangan gan mi ì tí ì lọ́nu tọ́píìkì gbogbo tí mo ṣe yìí látẹ̀ nǹkan ìfáàrà mọ́kàn ṣe ọ̀rọ̀ ti síwájú mi torí wọ́n kọ tọ́píìkì sínú kiri tọ́píìkì tí wọ́n kọ wọ́n ní ṣé bá a mọ̀ bá a ní ju ayé ìbéèrè tí wọ́n ní béèrè nìyẹn o làwọn ọmọ ológun kọ́ o àwọn ọmọ òtí ẹ̀rọ ti bàbá wọn ti wá lọ́kàn wọn ìbéèrè tí wọ́n ní ká béèrè lọ́wọ́ gbogbo wa ni pé ṣé lóòótọ́ la mọ̀ bá a ní ju ayé ẹnìkan kan ò dáhùn sáà mọ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì táwọn ọmọ ológun yìí ní kí n bi wá léèrè òun ni pé nígbà tá a mọ̀ bá a ní ju ayé ṣé wà tá a ń wùjọ tẹni tó mọ̀ kó wọ́n padà sọ́dọ̀ ọlọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo wọnú ọ̀rọ̀ ọ̀kọ́rọ́ wá gbé ní wá ń yẹ̀wò pé ṣé wọ́n kọ́ ọbẹ̀ lóòótọ́ wọ́n kọ́ àbí wọ́n kọ́ wọ́n kọ́ ọ̀kọ́rọ́ kọ́rọ̀ ẹ̀yin bá mi àtẹ̀yìn máa mi wàlọ́ọ̀hì wàrọ̀bìn káàbà ọba àlekè ọlásọ ẹ̀ǹfàsíkàdì náà Al-Qur'an ọlọ́run ní kúlù nafsin dha'iqatul maut wa ilayna turja'un. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. Ọlọ́run jẹ́ kọ́rọ̀ Ọlọ́run yé wa. Àmín. Tẹ̀rí báwọn àfáà tí wọ́n bá wo gbogbo àwọn ayé ayé lọ́nà Al-Qur'ani Ọlọ́run yóò dá Musa Adama kọ́lọ́ máa bì kẹ́kùn kẹ́ wọn. Àmín. Wọ́n máa sọ ayé Qur'ani bí wákàtí lè bá yé wa. Wọ́n ní ìbá ṣe pa ikú láyé àbàbà Muhammadu àbàbà Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì àwa ò bá kan láyé mọ́. Ìbá ṣe pa ikú láyé àbàbà Muhammadu àbàbà Muhammada ọ̀kẹ́ lẹ́fà lẹ́gbàájì àwa ò bá kan láyé mọ́. Taurita àti Ìjìlá ti Ìsá Sàbúrà tó Dáúdà Al-Qur'ani ńlá. Now, ìtumọ̀ méjì ló wà nínú wákà yẹn. Àkọ́kọ́, ṣẹ̀rí wákàtí mo dá bó ṣe rọra rí yẹn náà ní tètè àyà Kùránì náà bá ké wà. Báwọn bá ṣe ti láti jọ́nù. Kọ́rọ̀ ni kí àwa Yorùbá bí wọ́n bá ké tán ní kéwú wọ́n wà dá wákà ká má ba àgbàgbé torí pé gbogbo wa kọ́ la mọ̀ Kùránì ẹ̀wọ̀n tí wọ́n wù yẹn wọ́n ní ká sọ pé àyíkú ni tó bá ṣe pé máa ṣe wáyé yìí á lu ayé ni ẹni àkọ́kọ́ tó yẹ kí gbogbo wa ìbáláyé níjọba lọ́ba àlejò ọlọ́nìfẹ́ ìdí àná Muhammad. Àbà kí là ní bá ṣe àbábá nàbí torí pé Ọlọ́run ò ní dá ẹlòmíì mọ́ láyé tọ́lọ̀ nífẹ̀ẹ́ ìjọ àná Muhammad. Bàbá wa bá àná Muhammad. Bàbá Isa. Àbá Dáúdà. Àbá Musa.
ìtàn wọn máa fi apá wọn sọ pé Allahu Akbar èjìdé gbìyànjú àwọn sọ pé ẹ̀yin yìí ẹ̀ẹ́dẹ́gbìdé ẹ̀ bá tẹ̀sẹ̀ mú àwẹ̀ inú àwẹ̀ ni wọ́n lọ sábà rántí. Ọ̀kọ́rọ́ tó wá sí fún wa náà gbà kó wípé ṣùgbọ́n ẹ fún apẹ́ ẹ ṣàfihàn ara ẹ fún apẹ́ ẹ ṣá fún wa bí àádọ́ta ọdún sí ọmọ bí àádọ́ta ọdún sí òkè sẹ́mùtì ni ẹ ṣá máa jẹ àwọn náà ìlú ayé. Ṣáàrí ìdáwì gbogbo wa pátá ni wọ́n padà pàǹtàn bọ̀ báyà ó ṣe é rí ó wárí rí ọ̀gbẹ̀yìn lálùkù wa. Ṣọ́jà yìí wá ní tá a bá wá mọ̀ orí bẹ́ẹ̀ ọ̀nà méjì ni wọ́n fi máa rántí èèyàn wọn a máa rántí èèyàn sí dáadáa wọn a sì máa rántí èèyàn sáyidá. Àbẹ̀kọ́ wọn a máa rántí èèyàn sí dáadáa wọn a sì máa rántí èèyàn sáyidá. Now ìwọ ni kí wọ́n wá rò ó bóò ni káwọn tí wọ́n ń bọ̀ lọ́la kí wọ́n rántí rẹ̀. Ṣé ká rántí rẹ̀ bí Kárúnà lọ́rọ̀ àná tí o náà? Ṣé ká rántí ẹ bí Fíríáù náà? Ṣé kí wọ́n rántí ẹ bí Nàmúrúsù? Ṣé kí wọ́n rántí ẹ bí Àṣetáànì? Ṣé kí wọ́n rántí ẹ bí Wàlídù ọmọ Mùgírá? Ṣé kí wọ́n rántí ẹ bí àwọn olùkọ́ àwọn ìlú? Ṣé ká rántí ẹ bí Àbíláàbì? Ṣé ó wù ẹ́ kí wọ́n rántí ẹ bí Sayyidina Abubakar? Kí wọ́n rántí ẹ bí Umar ibn Khattab? Kí wọ́n rántí ẹ bí Uthman ibn Affan? Ṣé kí wọ́n rántí ẹ bí Ali ibn Abi Talib? Ṣé kí wọ́n rántí ẹ bí bàbá wa Sheikh Adam Abdullahi lórí rahmatan wasi'a? Irú ìrántí wo ni wọ́n fẹ́? Ìwọ ni kò mú ìrántí tó bá wù ọ́. Aqulu qawli hadha astaghfirullahi li wa lakum.